àti gbọ́. Mi ti gbọ́. Ọmọ ti bá tẹ̀dí wa. Ní ibo ni bẹ̀tẹ̀? Ilé ìjẹ̀nà wọn àná kẹ̀kẹ́. 1 Tọ́ǹgẹ̀rẹ́. 2 Ojúmọ́ kan. Bẹ́ẹ̀ni, mo ń lọ sí i. Níbo la wá ń lọ kẹ̀? Àbí tí ń lọ sí yìí o. Mo jẹ́ tí ṣe kankan lé fún ọmọ mi. Ẹwọ jẹ́ ká lọ báyìí. Kí ló máa wá jẹ báyìí? Àmọ́ bá ọmọ oúnjẹ bọ̀ ni wọ́n ti invite mi. Mo lọ máa kó oúnjẹ náà sí kẹ̀. Báàgì rè, owó gan máa kú. Ṣé kò ní ibi kémi kan gbé báàgì dání nìyẹn? Kò tí ẹ̀ ní ìdálẹ̀ gbé Ghana kíkọ̀ wọnú ilé kíkọ̀ jáde. Bẹ́ẹ̀ni. Ó yá kò sí wàhálà ń gbá yẹn. Jẹ́ síbẹ̀. Ọ̀rẹ́ mi. Àwọn àjọ débẹ̀. GANUSI. GANUSI yẹn. GANUSI àgọ́ ó lọ fún àgọ́ sẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni. Èmi gan mo gbádùn bẹ̀ yẹn tó bá ṣe pé wọ̀ ni. Fẹ́ mú kan yóò ń bẹ̀ ni. Ó kú ẹ kó kú díẹ̀ kó ká dìgbò wáyé. Ọlọ́run tó bá jẹ́ pé àwọn tó jẹ́ pé wọ́n ojúmọ́ wa ni awakẹ̀. A máa jù wálé ni. Ọlọ́run ó dàgbà tó bá tó wá jẹ́ pé ó kàn ṣe pé àwọn ẹlẹ́nu ilé sọ ni a máa gbádùn tó jẹ́ pé a máa mú nǹkan bọ̀ wálé gidi. Màálù kan lágbẹ́ fáwọn atẹnusí. Fọkàn tẹ́lẹ̀ àwa lọ gbádùn bẹ́ẹ̀ ni wọ́n ní invited àwa ni. Wọ́n ní invited àwa ni. Àwọn ọ̀gbẹ́ni tí wọ́n ń bẹ̀. Bẹ́ẹ̀ni. Àwa lọ sọ. So àti kó lọ́dọ̀ àwa jẹ́ là ń ré ní báyìí. A lọ sílé tọ́ǹkẹrẹ ló kàn. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ló kan ojúmọ́ kan. Bẹ́ẹ̀ni náà la tún lọ gbogbo ìyẹn bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ni a máa lọ o. A fẹ́ lọ GANUSI. GANUSI ló dẹ̀ ń lọ báyìí. Ọlọ́run wọ́n gbà tó ti ṣílù. Tó ti ṣílù yẹn kájọ lọ gbádùn ayé. Nílé bàbá Títí ọ̀dọ̀ awo ibẹ̀ ni mo lọ báyìí. Gbogbo oúnjẹ tó bá sè ń bẹ̀ gbogbo ẹ̀ pátá ni màá dì sínú bíbà. Sẹ̀mọ́ àti ẹ̀fọ́ gbogbo ẹ̀ ní bíbà yìí ni má tẹ̀ kọ́kọ́ lọ kó sílẹ̀. Aago mẹ́wàá mo ti kúrò ń bẹ̀ ṣe máa di gbogbo ẹ̀ wáyé ni mo ti ń lọ báyìí mo fẹ́ lọ GANUSI. Níbẹ̀ yẹn mi ìyá GANUSI wọ́n máa GANUSI bàjẹ́ gbogbo oríṣiríṣi oúnjẹ tó bá ṣe gbogbo ẹ̀ ló máa kún ẹ̀. Kúlà méjì máa fi lóúnjẹ wa lélẹ̀ trophy mineral jẹ̀dí sẹ̀mó rice jollof rice gbogbo ẹ̀ ló máa kún ẹ̀ ṣe oṣù méjì mi ti jẹ tán. Ibẹ̀ mo lọ bá. Èmi ìyá GANUSI ọ̀dọ̀ Fàṣọ ni mo ti ń bọ̀ tí mo gbọ́ pé ọ̀nà wa àtẹ̀wẹ̀gbọ́n ẹ̀ ṣe pàtí. Òun náà mo ní kí sáré wá GANUSI ṣe rí kúlà mi special ni oúnjẹ tó máa kún ẹ̀. Ẹ jẹ́ bá ń bó oúnjẹ sí bíbà ẹ bá ń bú sí ẹ jẹ́ tètè sáré fọbọ́ kí lè fi yẹn gbóúnjẹ lọlé. Oṣù méjì mi sì jẹ tán. Fọbọ́ kò fọ ṣáṣá ó dẹ̀ máa gbóúnjẹ rí. Ọlọ́run ràn yín lọ́wọ́ o ẹ ní fojú sunkún àwọn ọmọ yín torí ọdún èní ó mà dáa gan o Ọlọ́run ràn yín lọ́wọ́ ẹ ní fojú sunkún àwọn ọmọ yín. Ẹ ṣe o àbí o ẹ káàbọ̀ ẹ kú yẹn àwọn GANUSI. Àwọn ìyá GANUSI. Àwọn àtẹnu ẹni gbà Pepsi. GANUSI ẹni fún wa Pepsi. Ẹni gbà Pepsi bí. Ẹ fún wa Pepsi. Ẹni gbà Pepsi sínú kẹ́ẹ̀gì. Ẹ fún wa Pepsi. Ẹ ṣí kẹ́ẹ̀gì ní kẹgbà Pepsi sínú. Yunifásitì GANUSI mo wá láti wá GANUSI Fàṣọ ló invite mi ẹ ṣọ́pọ̀jù láyé o ẹ ní fojúsí fún àwọn ọmọ yín o wọn ní bá àwọn ọmọ yín ṣe àpọ̀ wá bá yín o Fàṣọ ló invite mi sí bíbá mo wá GANUSI ni gbogbo oúnjẹ tó ṣe bíbá pátá mo fẹ́ wá GANUSI gbogbo ẹ̀ pátá mo fẹ́ wá ibi kan mo ti ń bọ̀ bẹ́ẹ̀ mo ṣe ní kí wá GANUSI Fàṣọ àwọn tó ń sáàbùdà kọ́ wá sáàbù ní rice 52 plates ẹran 40 plates pẹ̀lú mílíọ̀nù kan ti gbàgbé sínú fridge. Fàṣọ àwọn ọ̀dà mo dúró kó o tiẹ̀ sì jẹun pé mo ti gbàdúrà pé kúrè ní ìkó wáyé kó o sì jẹun láti jẹ ẹyin mo retí kúrè lè wáyé ni o. Fàṣọ àwọn ọ̀dà àwọn tó ń sáàbùdà ó yá àwọn tó ń sáàbùdà mo dúró ebi pa mí ó yá. Àwọn tó ń sáàbùdà mo dúró Fàṣọ lọ́pẹ̀ wọn wá. Ẹ ti fi mí nílà sí o. Àwọn agbárù kan ni.
GANUSI tábà kọ́kọ́ délé àgọ́mọyàn ìdẹ̀nà wọn níbẹ̀ lákọ́kọ́ ń lọ lẹ́ni àgọ́mọyàn ṣé báàgì mi special ni owó tó máa kúnú ẹ̀ ó máa wọ bí 100 million tábà kúrò ń bẹ̀ a lọ sílé Tom kẹ́ tábà kúrò bẹ̀ máa mú ṣíà mi lọ́tọ̀ ni kò rẹ̀ máa mú ṣíà tọ̀dọ̀ mi lọ́tọ̀ ẹ wá kúrò lọ́dọ̀ Tom kẹ́ tá ti ṣe GANUSI tán a máa dé lójúmọ́ kan lẹ́yìn yẹn ibẹ̀ máa ti mú ṣíà tọ̀dọ̀ mi special ijó tá máa jó àwọn GANUSI member ijó tá máa jó ń bẹ̀ GANUSI member GANUSI member GANUSI ẹ wá ti kúrò ń bẹ̀ báyìí tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀.